Audio Jungle. Kótó wá di pé ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ èyí tẹ́mi náà wí tó wá di pé wá ń bí ti wí nígbà mo ti wí jẹ́jẹ́ fún jàmá ní ọ̀gbọ́n mi. wọ́n lè lọ àwọn wí ní àwọn wí sílẹ̀ yìí àwọn ti fi jẹ́jẹ́ fún jàmá. Gbogbo ẹ̀ tó ń ju gbogbo ọba tí wọ́n ju inú lókè wọ́n jù lóko tó fi jẹ́jẹ́ ẹgbẹ̀rún ọdún bí àádọ́ta tó fi ṣe wáyé. wọ́n ní ẹgbẹ̀rún ọdún bí àádọ́ta àti tó wà sí náà sí. Ẹgbẹ̀rún ni àádọ́ta tẹ́lẹ̀ lókù tó fi gbé ẹgbẹ̀rún péré níwájú inú à. wọ́n ní ẹgbẹ̀rún ọdún bí àádọ́ta níwájú inú à. Alámàdì kò mí lórí fún wa títí ọlọ́run fọ̀nà mọ̀ wọ́n àbáyé náà ń láyà lámú nà. Ìgbà tó lọ wá ní pé wọn ò ní gbà mọ́ ti tó. Wọ́n náà ta àdúgbò tẹ̀wọ́ náà ti dáwà títí. Lọ́wọ́ di ní bẹ́ẹ̀ rábì. iná wọn àtàwọn ní. Wọ́n àgbà tẹ̀lé náà. Ẹni tí kò ní ṣàlékún gangan fún wọn nínú owó àjọlá àpòpò ni wọ́n tẹ̀lé lọ. Kò sẹ́ni tó lo 1,000. Allahu Akbar. Kò sẹ́ni tó lo 300. Allahu Akbar. Láyé táwa yìí. Kọ́lọ̀ ti dáyé. Ó ti fa orí èèyàn síbẹ̀. Àmọ́ bí wọ́n ṣe lò ó, tí wọ́n ṣe tà á nígbà náà làwọn á nílò yẹn. Allahu Akbar. Agége. Allah. Alhamdulillah. Adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala. Atọrọ ìkẹ́ àti gẹ̀fà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Allahu azza wa jal. Atọrọ àlejẹta rẹ̀ kó mọ́ bá Ànábì wa Muhammad, kó mọ́ bá wọn rálẹ̀ rẹ̀ kó sì mọ́ bá wọn sọ̀hábà rẹ̀. Na'am, ẹmọ yawa nínú Islam lórí súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Akirawa ikú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gẹ́gẹ́ bá ti máa sọ, ìbẹ̀nu dáadáa tẹ́lẹ̀ ṣe fún wa. Wọ́n ní pa àwọn ọ̀rọ̀ lóye bí èyí tán sọ láti fi ṣàlàyé ìrújú àwọn onírújú àti ìsọkúsọ àwọn ọ̀tá ẹ̀sìn Allahu subhanahu wa ta'ala ẹ má ṣàmọ́ bá wa tàn ká. Lórí ìsọkúsọ àti ìwíkúwí èyí tí Mudirul Markazi sọ tálọ́bẹ̀ ẹ̀dà kó mọ́ ṣàbá ní fi arákùnrin náà kó mọ́ ṣàbá ní fi mọ̀nà. A ti sọ fún yín ipé bí Habibu ṣe sọ̀sọ́kúsọ yẹn tó wíkúwí yẹn oye àwọn ọmọ lẹ́yìn rẹ̀ wọ́n lọ máa wá àwọn ìwádìí àṣetánì kan ṣe láti fẹ́ fi defend ẹ̀. Àmọ́ ẹ̀mà nínú ẹ̀sìn wa ẹ bá wa dúpẹ́ fálọ́bẹ̀ ẹ̀dà àgbákò kàn wọ́n díẹ̀. Ẹ̀wọ̀n ìta àgbákò ti kàn wọ́n díẹ̀ ni. Ẹ rí i pé fídíò tí a play yìí kì í ṣe fídíò Habibu nìkan ní bẹ́ẹ̀. So fídíò Sheikh Adamu náà ń bẹ́ẹ̀. Oye Sheikh Adamu náà ti sọ́rí nígbà tí wọ́n ń sọ ìtàn Annabi Nuh alayhi salam. So gẹ́gẹ́ bá ti gbọ́ tí Sheikh Adamu sọ ń bẹ̀ pé Annabi Nuh ó fi ẹgbẹ̀rún ọdún dín ní àádọ́ta, that is 950 years oye ó fi ṣe kíni ìfi ń kìlọ̀ fáwọn ìjọ rẹ̀. So oye báyìí tọ́ ní ìsìn tẹ́mi kan fẹ́ sọ ní pé gẹ́gẹ́ bí àwọn ọmọ Markazi ṣe máa ń sọ wípé ọmọ agbẹ̀yìn tẹ́yìn ṣe ni Mudirul Markaz. So yóò mọ̀ já sí wípé in tí Mudiru wa sọ lónìí yìí nísìn Mudiru wa fi tún in tó bàjẹ́ nínú tí bàbá sọ tẹ́lẹ̀ nínú tí dádì sọ tẹ́lẹ̀ oye. So Mudiru wa fi ṣe kíni Mudiru wa fi tún ṣe nìyẹn. So lára iṣẹ́ ọmọ agbẹ̀yìn tẹ́yìn ṣe nu. So ẹ̀wọ̀n Markazi wallahi so tẹ́ bá lọ túbá ó súnmọ́ kẹ́ parun wallahi lazim ó súnmọ́ kẹ́ parun oye báyìí. So ẹ má bá wa máa tó àwọn ẹjọ́ òfò àwọn ẹjọ́ òsì. So Qur'ani in tó clear ni. So tálọ́bẹ̀ ẹ̀dà sọ fún Ànábì sallam tánà sallam dẹ̀ ṣàlàyé ẹ̀ fún wa oye. So al'umma sì wà lórí pé Ànábì Nuh alayhi salam
fún àsìkò tó fi jíṣẹ́ fún àwọn ìjọ rẹ̀, àsìkò tó kàn fi jíṣẹ́ lásán. So àsìkò tó kàn fi jíṣẹ́, so àsìkò tó kàn fi jíṣẹ́ fún wọn yí pé àní ẹ ṣe ta lọ́bẹ̀ ẹ̀dàṣẹ́, àti ìsọ ìgbà tí wọ́n bí àti ìgbà tó fi ṣe ọmọdé kó tó di pé nùbú wà dé o, àti lẹ́yìn ìgbà tí so lọ́bẹ̀ ẹ̀dà rọ̀jò tí ó fi pa àwọn ìjọ rẹ̀ rẹ́, àti ìsọ àwọn àsìkò yòó ipò kàn jíṣẹ́ fún wọn lásán. So Kùránì fi rinlẹ̀ pé ó lo 950 years níbi sọ bẹ́ẹ̀ fún wọn. Sheikh Adamu ni wọ́n wá sọ yìí. So ẹ̀dá kan ọmọ Markazi talẹ́ni tó correct nínú ẹni tó dá Markazi ilẹ̀ gangan tí ń ṣe Sheikh Adam, oye, so àti ẹni tó jogún rẹ̀, oye, so agbójúlógún Mudirul Markaz tó jogún Markazi, so tó wá sọ kẹtẹkẹtẹ yìí lónìí yìí, talẹ́ni tó correct nínú àwọn méjì. So Sheikh Adamu ló correct ni àbí Habibu ló correct, oye, so ẹ ti kàgbákò. Ẹ mọ̀ bá ṣe fún yín nípa ti tani ń bẹ́nu Gharu Thawr, tani ò sínú Gharu Thawr bá ṣe fún yín lẹ́nu, so tínú yín fi bàjẹ́, tínú yín fi kan mọ̀ntẹ́ kó sí, Allah bẹ̀rẹ̀ dà yóò ṣe rọrùn fún yín. Ṣé Sheikh Adamu ló correct? Lọ́dọ̀ tèmi Sheikh Adamu rọ́ǹkì, sọkúsọ ní Sheikh Adamu sọ, bàbá ńlá ìwíkúwì ní Sheikh Adamu wí báwọn lọ́dọ̀ ti tèmi, àmọ́ Habibu náà ò ráìtì o. So mo fẹ́ kẹ́ ẹ wá sọ fún mi, ṣé wọ́n ráìtì ní àbí wọ́n ráìtì ní Sheikh Adamu gan fúnra? Lọ́dọ̀ tèmi, èmi tèmi ìsọkúsọ ní Sheikh Adamu sọ báwọn, ìwíkúwì ní bàbá wí báwọn. So bàbá ò sọ òótọ́ pẹ̀lú in tí wọ́n sọ yẹn lọ́dọ̀ ti tèmi Ahmed Elmeh Yusufu. So ìwà mọ̀ọ́dọ̀ ọmọ Markazi, ṣé òótọ́ ni Sheikh Adamu sọ ni àbí wọ́n parọ́? À ń retí èsì náà. Ẹ máa nínú ẹ̀sìn wa lórí fundraising tí a ń béèrè fún, tí a sọ pé a fẹ́ fi ra ilẹ̀ fún mọ́sálásí àti ilé kéwútà, ìsọ pé ń lọ fún 14 million naira. Alhamdulillah, lọ́wọ́lọ́wọ́ ẹ̀dá ni ká ti rí 7.1 million naira, tó ń túmọ̀ sí pé tó kún wájú wá ń sìn bí 6.9 million naira ni. Kálọ́bẹ̀ ẹ̀dá mọ́ ṣàbá wa sẹ́yìn lẹ́sàn olóore, kálọ́bẹ̀ ẹ̀dá mọ́ ṣàbá wa ṣe àlékún arziki fún yín àti fáwa náà. Àrọ̀ yìí tálọ́bẹ̀ ẹ̀dá bá ṣe ìgbàláyè fún nínú arziki, so kẹ́ mọ́ ṣàbá wa dá sí fún wọn bá èyí tí ó kún wájú àìkálọ́bẹ̀ ẹ̀dá mọ́ ṣàṣe ní ìrọ̀rùn. Àkáǹtì wa 0045790267, Unity Bank, Shehu Ahmad Yusuf. Jazakumullahu khairan wa barakallahu fikum.